àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì BBC News Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì yìí láti àárọ̀. Ìlú Adó ní ìpínlẹ̀ Èkìtì ni a wà látàárọ̀ níbi tí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ti ń ṣe ìwọ́de àlàáfíà lórí ikú tí ó pa Ìlérí Olúwa Ọládìméjì tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo. Àwọn ọ̀dọ́ náà ni wọ́n tú kẹ̀tíkẹ̀tí síta ní ìlú Adó Èkìtì fún ìwọ́de tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tí ó pa gbajúgbajà òṣèré olórin tàkasúfèé MOHBAD, èyí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ìmọ́lẹ̀ tí ó ń jẹ́ MOHBAD Ìlérí Olúwa Ọládìméjì. Àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n tú síta kẹ̀tíkẹ̀tí ní yanturu tí wọ́n sì ń ṣe ìwọ́de àlàáfíà náà. Gẹ́gẹ́ bí a ti ṣe fi hàn yín lórí ìkànnì yìí látàárọ̀, àwọn ọlọ́pàá, àwọn agbófinró náà wà ní ìkàlẹ̀ tí wọ́n wà níbi tí ìwọ́de náà ti ń lọ láti rí i pé ohun gbogbo ń lọ ní ìrọ̀wọ́ àti láìsí wàhálà kankan. Náà ni àwọn agbófinró náà wà pẹ̀lú wọn níbi ìwọ́de náà tí ohun gbogbo tí ó sì ń lọ. A máa gbìyànjú láti bá wọn sọ̀rọ̀. MOHBAD! Ẹ dá orúkọ yín fún wa. Orúkọ mi ni Ṣọlá. Kí ni nǹkan tí a ń pè fún níbi ìwọ́de? À ń pè fún justice nípa ti MOHBAD ni. We need good investigation and good justice for MOHBAD. Ìmọ̀lẹ̀ #1. Àwọn ọ̀dọ́ náà ni ẹ̀rí tí wọ́n wọ́de lọ sí agbègbè Fájuyì láti lọ ṣe candle night fún akọrin gbajúgbajà Ìlérí Olúwa Ọládìméjì tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí ìmọ́lẹ̀ MOHBAD. Àwọn ọ̀dọ́ náà ni a rí tí wọ́n tú síta kẹ̀tíkẹ̀tí tí wọ́n pọ̀ yanturu láti fún ìwọ́de tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tí ó pa gbajúgbajà olórin náà. Ìlú Adó Èkìtì ni a wà tí a ti mú bí ohun gbogbo ṣe ń lọ wá fún yín lórí ìkànnì ti BBC News Yorùbá. Àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkìtì ni ẹ̀ ń wò tí wọ́n ń ṣe ìwọ́de tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ikú olólùfẹ́ wọn tí wọ́n ṣekú pa ní ọ̀nà àìtọ́. Àwọn ọ̀dọ́ náà la ti ń bá sọ̀rọ̀ láti àárọ̀ tí wọ́n sì sọ ìdí tí wọ́n fi ń ṣe ìwọ́de tí wọ́n ṣe ní àtàárọ̀ wípé àwọn ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tí ó pa olólùfẹ́ akọrin gbajúgbajà Ìlérí Olúwa Ìmọ́lẹ̀ Ọládìméjì. Àwọn pè fún ìdájọ́ òdodo. Agbègbè Fájuyì náà ni wọ́n ń ṣe ìwọ́de lọ báyìí tí wọ́n fẹ́ lọ ṣe candle light fún olólùfẹ́ wọn tí gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì ti BBC News Yorùbá látàárọ̀. Ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ni a wà níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń ṣe ìwọ́de àlàáfíà. Ẹ dárúkọ yín fún àǹfààní tó wò wá nílé. Orúkọ mi ni Moyolúwa Victor tí gbogbo èèyàn mọ̀ sí Gigabyte. Kí ni ìwọ́de tòní ìdálé lórí? Ìwọ́de tòní ó dá lórí pé a fẹ́ ìdájọ́ òdodo lórí ikú tó pa MOHBAD. A dẹ̀ fẹ́ mọ àwọn tó pa kọ́ dẹ̀ lè fi ojú wọn kọ́ fi jó òfin inú òfin ìjọba. Kí wàá lè ń pè fún báyìí látọwọ́ ìjọba?
the responsibility of the government is to protect the masses. So nígbà tí Mohbad káṣọ́káwọ́ ní responsible government ni Mohbad ti competition against àwọn ará bíbá ẹ̀ Naira Marley àti Sam Larry ṣùgbọ́n tó ṣe nǹkan kan tí títí àfi bọ́ lára Mohbad nǹkan tá a fẹ́ báyìí ni pé gbogbo àwọn tó pa Mohbad a fẹ́ mọ̀ wọ́n a fẹ́ mọ̀ lọ́jọ́ pa Mohbad òun lọ́jọ́ níwọ̀n tó ń lọ bí eléyìí eléyìí kò gbọdọ̀ tẹ̀síwájú mọ́ nítorí pé Mohbad èèyàn bíi tiwa ni Mohbad òun náà bímọ bàbá ni Mohbad ọkọ tó gbọ́n náà níyàwó tó dẹ̀ pàbẹ́ yẹn àdéjọ 27 years inú we are showing our grievance lórí inú bí gbogbo aráàlú because àwọn kọ́kọ́ believe lórílẹ̀‐èdè pé they can do ọ̀nà do and when we touch them bá a ṣe ń sọ̀rọ̀ yìí àjọ ọlọ́pàá ò tí ì pé àwọn kan tá à ń pe orúkọ wọn léde tó ṣe Naira Marley àti Sam Larry wọn ò tí ì invite wọn tẹ́lẹ̀ tó bá kílẹ̀ wọn wanted òun lẹ́sẹ̀ ní ìwọ́de yìí tó wọn bá dẹ̀ ṣe àwọn ọlọ́jọ́ méje a tún máa padà à ń bẹ ìjọba bá ẹ̀ kọ́ tètè dá sí ọ̀rọ̀ torí tó bá ń lọ bí lóòótọ́ bá ṣe ìdájọ́ òdodo kọ́ pé gbèsè gidi eléyìí máa burú ju ensars torí Mohbad ara wa ni èèyàn bíi tiwa ni he came from the street he's from the street and he's making it he's a produce for upcoming pé èèyàn tó wá láti ilẹ̀ ẹlẹ̀ tó gbéra bẹ́ẹ̀ tó dẹ̀ rise wọ́n dẹ̀ pa afẹ́ ìdájọ́ òdodo we want justice we want justice we want justice justice for Imole 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 justice for Imole. gẹ́gẹ́ bí ẹ ti ṣe wò ní orí fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń da ọ̀pọ̀ mọ́ wa lórí ìkànnì ti BBC News Yorùbá ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ni a wà níbi tí ìwọ́de àlàáfíà ti ń lọ lọ́wọ́ lórí ikú tí ó pa gbajúgbajà òṣèré akọrin ní ìlérí olúwa Ọládìméjì tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Ìmọ́lẹ̀ Mohbad ó ní àwọn ọ̀dọ́ ti tú yáyá síta tí wọ́n ń pè fún ìdájọ́ òdodo lórí ikú tí ó pa akọrin náà wípé àwọn ń pè fún ìdájọ́ òdodo kí ìdájọ́ náà kí ó sì yá ní kánkán. Àwọn ọ̀dọ́ náà ní arí tí wọ́n gbéra sọ tí ìwọ́de náà bẹ̀rẹ̀ láti agbègbè Pathfinder ní agbègbè ojú ọ̀nà Ìwòròkó ní ìlú Adó tí wọ́n sì ń ṣe ìwọ́de wọn lọ sí agbègbè Fájuyì báyìí tí wọ́n fẹ́ lọ ṣe candle light fún akọni gbajúgbajà ni tí wọ́n sì ń rọ ìjọba fún ìdájọ́ tí ó péye. Agbègbè State Hospital nílùú Adó Èkìtì náà ni wọ́n ṣe ìwọ́de wọn dé báyìí tí ìwọ́de náà ń tẹ̀síwájú lọ sí agbègbè Fájuyì níbi tí wọ́n ti ṣe candle light náà. Gbogbo bí ó bá ṣe ń lọ nítorí ọ̀nà náà sì nọsẹ̀ díẹ̀ tó jìn tí wọ́n bá ti débi tí wọ́n ti fẹ́ ṣe candle light náà láti máa mú bí ohun gbogbo bó ṣe ń lọ níbẹ̀ náà wá sí ojú ìwòran yín tí a sì máa fi bí gbogbo ẹ̀ bó ṣe ń lọ níbẹ̀ náà tá a máa fi tó yín létí tá a máa fi hàn yín lórí ìkànnì yìí ẹ ṣé tí ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.